Sultan Sokoto tútù sọ pé tó bá tí ò bá jẹ́ ti Ìgbò ni pé àwọn ìbá ti sọ ẹ̀sìn ilẹ̀ Yorùbá di ẹyọ kan, ẹ̀sìn yẹn nìbá dẹ̀ máa control, nìbá máa ṣe adarí ilẹ̀ Kóòtù Òjíire. Gbogbo wa náà la dẹ̀ mọ̀ pé ẹ̀sìn tó ń bẹ lọ́wọ́ àwọn ará bí pé ẹ̀sìn gẹ́rígẹ́rí, ẹ̀sìn gẹ́rùngẹ́rùn, ẹ̀sìn fìyàjẹni ló ń bẹ lọ́wọ́ wọn, ká gbalẹ̀ wa, ká sọ ilẹ̀ wa di tiwọn. Torí pé Usman Dan Fodio wọ́n ní wọ́n ti fi òfin ó dàbí brọ́dà mi kan tó bá mi sọ̀rọ̀, ó ní Usman Dan Fodio ní ṣáná Muhammed àbí nǹkan ló tiẹ̀ pé wọ́n sọ pé ibi tó bá ti fẹsẹ̀ tẹ̀ báyìí pé ilẹ̀ ẹ̀ ní, so ó dẹ̀ fẹsẹ̀ tẹ ilẹ̀ Yorùbá, ó ní ilẹ̀ òun nílẹ̀ Yorùbá káwọn ọmọ wọn ó gbà á. Ẹ̀yin ènìyàn mi, ẹ̀yin ọmọ Kóòtù Òjíire, the same ọ̀rọ̀ tí Abacha àbí Babangida náà ló sọ̀rọ̀ yẹn, the same ọ̀rọ̀ yẹn ni Sultan Sokoto tó sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sí àwa ọmọ Yorùbá. Ó jẹ́ ó yé wa wípé àlẹ́nu ń bẹ̀ pé ẹnu nìkan la ní bí ìta jàkàrà, pé tí ò bá sí ti Ìgbò ni àwọn ìbá ti gbálẹ̀ Yorùbá lọ́wọ́ wa. Ṣùgbọ́n ọjọ́ tí Ìgbò bá lè lọ kúrò ní Nàìjíríà, ọjọ́ òun làwa Yorùbá la máa gbọ́ kíyàndò. Ọjọ́ òun náà ni ọjọ́ náà ni wọ́n máa gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ wa. Ẹ̀yin ènìyàn mi, ṣé ọ̀rọ̀ tí Sultan Sokoto sọ yìí ṣé irọ́ ló fi pa, ṣó òótọ́ ni? Lọ́dọ̀ tèmi tí ń bá wò máa lóòótọ́ ni. Torí àìmọye àwọn ènìyàn nígbà tí bàbá wo Olóyè Ọmọ Adéyẹmọ jáde lọ́jọ́ kìíní àná, tí bàbá sọ̀rọ̀ tó ń ṣe wọ́n ní ó fẹnu wú géètì ni, bó tiẹ̀ láwọn tó dìídì jáde máa wá fídíò yẹn ní kí lolóyè ń sọ, àwọn alágbára tó jù lọ ń bẹ o kíníkan àwọn dà láti ìgbà yẹn. Àti ẹ̀rọ àwọn kan tó gbólóńdè sọ́rùn tó bí agolo tí wọ́n fi ń gbó lọ́wọ́ àwọn ará diaspora ń gbà yẹn. Torí ní gbogbo ìgbà yẹn ẹlòmíì nínú wọn gan spoon tó fi ń sebẹ̀ ní gbogbo ìgbà yẹn, níbi tí ọ̀rọ̀ tí Sultan Sokoto sọ ni mò ń try láti gé fún yín yìí o, láti sọ wípé àwọn gáìsì ti rí wa tán, wọ́n dẹ̀ ti mọrú ẹ̀dá tá a jẹ́. Gbogbo ìgbà tí àwọn èèyàn jamlá kiri tí Buhari tó bízì tó fi ń pa ọmọ Yorùbá ń gbà yẹn, aláwọn ọmọ Yorùbá ara wa ṣíbí ìsebẹ̀ lásán, ṣíbí tó fi ń sebẹ̀ wọ́n á gbé sí ọrùn báyìí, ṣíbí ìsebẹ̀ wọ́n á gbé sọ́rùn báyìí, wọ́n alágbára ni wọ́n. Nígbà tí wọ́n mú bàbá sí Kútọ̀nù ńgbà yẹn, wọ́n alágbára ni wọ́n. Àwọn ará diaspora tó mọ̀ pé àwa tá a wà ní diaspora, in fact ó dàbí ìgbà tó pé Olódùmarè kọ sí wa pé àwa o la máa gba àwọn èèyàn wa tí ń bẹ nílé kúrò nínú oko ẹrú. Bó ṣe rí gẹ́lẹ́ òjù yẹn lọ. Ẹ jẹ́ ń gbé kọ́ yìí, orí ètò ni mo wà ó, ṣe fẹ́ dá sétò ni orí ètò mo wà ó. Hello, ẹ jẹ́ ń tan speaker. Ẹgbọ́n sókè o, gbogbo àgbáyé ń gbọ́ yín o. Okay, ṣé àwọn lórí ètò? Mo wà lórí ètò. Èmi ẹ fẹ́ dá sétò àbí? Mo fẹ́ dá sétò. Ó yá ẹgbọ́n sókè bàbá mi, gbogbo àgbáyé ló ń gbọ́ yín. Okay, ẹ ṣé gan bàbá Àròlé 1010 látàárọ̀ gan mo ti ń show program yìí, ẹ ṣé gan. Ẹ ṣeun. Wàláhì ọ̀rọ̀ tẹ́ sọ kò sí ọ̀kan tó kúrò bẹ́ẹ̀. Pé Sultan Sokoto sọ pé tí kò bá sí àwọn Ìgbò ó ti pẹ́ táwọn ti gba ilẹ̀ Yorùbá. Ẹ̀rí ń jọ́ ni pé èmi ni mo tún pè ń jọ́ ni tí mo tún sọ̀rọ̀ kan náà. Wàláhì ìpìlẹ̀ àwọn Ìran náà wọ́n ti mọ Yorùbá tán. Sẹ́rí pé Yorùbá gan ní ìṣera rẹ̀. Yorùbá wàláhì bóyá Ọlọ́run ni ó ṣàánú Yorùbá o. Sínú Yorùbá Africa tó rè ní tí a lè ìran Yorùbá. Tọ́lọ́ bá ṣe tá bá gba ilẹ̀ Yorùbá, Africa tún padà fún ìran Yorùbá ṣe. Mo bá ọ̀rọ̀ mi Africa tún padà fún ìran Yorùbá ṣe. Báyìí ìran Yorùbá ti yàkúyà. Mo ní ìgbà mi bẹ́ẹ̀ tí mo bá ń bọ́ àwọn ìròyìn
nǹkan tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá ó ní kí n fọ́ fóònù mi lẹ̀lẹ̀ lónìí ó débi kan nígbà tí ẹ lánàá Yorùbá mọ́ pàtó nǹkan bẹ́ẹ̀ máa ń bí èèyàn nù bàbá rẹ̀ tẹ̀ntẹ̀ máa ń bí èèyàn nù mo ti dé stage kan lónìí nǹkan lánàá Yorùbá mọ́ wàláì bọ́ẹ̀ náà wò ẹnì kan tuntun tí Ọlọ́run gbé dìbò fún wa àwọn ní ìdá ibi tí kálukú ibi tí àwọn ìlú ti ń gbọ́ òmìnira ara wọn ẹni ẹ̀ wo Burkina Faso lónìí gbogbo èèyàn ní sọ ọmọ kékeré Burkina Faso yìí ibẹ̀ ń bàrà wẹ̀ gbogbo àwọn èèyàn ní ń wo ìròyìn rẹ̀ àwọn kan tá a wà ní Abidjan bíi gan-an àwọn ará Abidjan gan wọ́n tún tó àlè fún ọmọ kékeré yẹn mẹ ẹ mọ̀ rí àwọn ìran Yorùbá ní wọ́n máa gba ọkọ̀ wọ́n máa sọ pé nítorí Burkina Faso ti dá léṣe àwọn lọ Burkina Faso àwọn lè wá owó bẹ́ẹ̀ nítorí kí ni àwọn ará Burkina Faso kí wọ́n tó rí òmìnira tí wọ́n ní lónìí ẹgbẹ́ wọn náà wọ́n ń jà ní ó ti náà fẹ́ tí wọ́n parú mọ́ wọn títí tí wọ́n fi rí ìjọba ti lónìí mẹtẹ bá pé kí Yorùbá ṣe Yorùbá jẹ́ ìran kan Yorùbá pé kí ẹlòmíì wá jà ní ààyè rẹ̀ láti wá ti gbọ́ òtún náà dán tí àdó rẹ̀ bá ti dé Yorùbá fi máa jà àdó rẹ̀ lọ́rọ̀ láì má nira tẹ́ bá sọ̀rọ̀ fún Yorùbá kan kí ni àfẹ́ wàhálà o àfẹ́ báyìí o àfẹ́ ogun ẹ̀fẹ́ ogun wàhálà wọn ò pa yín tán yányán ni ẹ̀fẹ́ wàhálà wọn ò pa yín tán yányán. Ìran Yorùbá mo ní ìgbà mi bẹ tí wọ́n jókòó lọ lọ́wọ́ tó mo fi di ìran Yorùbá mo mọ béèrè pé èmi tí mo bá ń sọ̀rọ̀ Abidjan wọn bí mi sí ilẹ̀ ẹ̀kọ́ tí wọ́n bí mi sí mo dàgbà sí ọmọ Ẹdẹ ni mí ọmọ Ẹdẹ ni bàbá mi Òṣogbo ni màmá mi tó wá jẹ́ kí ìran Yorùbá máa wù wá báyìí wàláyé ọ̀rọ̀ náà gan ti pẹ́ tèmi náà mo ti rò fún mo ní pé tí kò bá ṣe pé ìran Ìgbò tó wà nínú Nàìjíríà wàláyé ìpìlẹ̀ tààlà ó ti pẹ́ tí wọ́n ti mú ìran Yorùbá ní ẹrú wàláyé ńjọ́ gangan ó ti gan ó tún pé bọ̀ tí wọ́n bá ti mú alẹ́ rú dáadáa ó tún pé bọ̀ látẹnu ní lọ àfẹ́gbọ́ èdè Yorùbá mọ́ nínú àwọn iléeṣẹ́ ńláńlá àbí báyìí tẹ́ bá lè sọ ìran Fúlàní àbí tẹ́ bá lè sọ èdè Fúlàní àbí tẹ́ bá lè sọ èdè Haúsá nínú àwọn iléeṣẹ́ ńláńlá Nàìjíríà àfẹ́rí Yorùbá máa ń bẹ̀ àfẹ́rí ẹni tí ń sọ èdè Yorùbá tó wá jẹ́ kó rí báyìí ọpẹ́lọpẹ́ àwọn Ìgbò ọ̀rọ̀ tí mo sọ gbogbo àná ọpẹ́lọpẹ́ àwọn Ìgbò wàláì ìran Ìgbò kì í gba nọ́ọ̀sẹ̀sì láàyè ìran Yorùbá ní máa ń gba rubbish nonsense nǹkan tí ò gbọ́ nǹkan tí èèyàn gbọ́ gbọ́dọ̀ létí tẹ́ bá ti sọ tán nísìn tí ìran mi bá ń nà wọ́n bá ń ṣe wọ́n léṣe bá ń gba ìyàwó wọn lọ́wọ́ wọn bá ń bá ìyàwó wọn sùn níbi oko wọn tó bá ń pọn ní ṣàkóso tó bá gbé kí ó dìde ọmọlúwàbí ni wá gbọ́dọ̀ dìde ọmọlúwàbí ni wá gbọ́dọ̀ ṣe báyìí ẹ máa jẹ́ ọmọlúwàbí àwọn Fúlàní ó fẹ́ pa yín tán yanyan jẹ́ pé ó kàn bá ìgbé yẹn lọ. mẹ́ka sọ nísìnyí pé Yorùbá àti Yorùbá wàhálà wà lẹ́wọ̀ tí ìfẹ́ gbọ́ kankan tó ń para wọn nǹkan tí Yorùbá mọ̀ nù àbí kẹ́ máa wo prógrámù Agídígbò prógrámù Oríyọmí kẹ́ máa rí pé bàbá ń bá ọmọ rẹ̀ sùn ẹ máa rí lórí àwọn ẹni tó máa ń pè ibi tí bàbá ń bá ọmọ sùn ibi tí ẹnìkan ń gba ìyàwó ọ̀rẹ́ rẹ̀ àbí ìyàwó nǹkan tí wọ́n mọ̀ nù ẹrù pé àwọn Fúlàní àtàwọn tún ní àwọn Haúsá ẹrù pé wò kì í gbogbo eléyìí wọ́n rí wọ́n pé àìrẹ́ eléyìí nǹkan tí wọ́n mọ̀ nù mẹ́ tó bá jẹ́ ogun ni gbogbo ó sáré lọ nínú ilé àwọn tó bá jẹ́ ogun ni kálukú wọn sáré wọn nínú ilé rẹ̀ tẹ́rí ibi tí ìran Yorùbá dé wọ́n tó wà lórí tẹ́ntẹ́n mo mọ́ ṣú prógrámù yìí gan mo ṣú prógrámù ẹ̀yin náà rí àti ìbínú tí kíní bàbá wa sọ̀rọ̀ lánàá inú bí wọn náà bàbá wa pọfẹsọ Akíntóyè ẹ̀yin náà wọ́n láì àbí kí bàbá ikọ́ náà fún lẹ́yìn gbogbo àtàlàfíà àti tọ́jú ìfowó náà ọmọ àlè tí kò nílẹ̀ Yorùbá tó má parọ́ ọmọ àlè tí kò nílẹ̀ Yorùbá kò sí ọmọ ọkọ mọ́ kí o máa tẹ́wọ́ kí o sọ máa tẹ́wọ́ máa bẹ̀rù lọ́wọ́ èèyàn ibi tí wọ́n máa talẹ̀ bàbá wọn tí wọ́n máa talẹ̀ fún àjòjì tí ọmọ àlè wà fún nílẹ̀ Yorùbá báyìí
wọn ká sọ ọ̀tọ̀ fẹ́ wọn máa lọ wọn kú nílẹ̀ Yorùbá kí wọ́n máa talẹ̀ kí wọ́n fẹ́ ṣiṣẹ́ kankan bọ̀ àwọn ẹni tí wọ́n sì ń ṣiṣẹ́ náà tí wọ́n sì ń gbé oko Fúlàní náà lè ń ba oko wọn jẹ́ kábàtíkà sọ̀rọ̀ ó tó fẹ́ ẹ má jà ọmọlúwàbí ni wọ́n ẹ ti rí ọ̀hún máa lè ti kú nílẹ̀ Yorùbá láti kọ́ lọ́hùn ṣàánú tọ́lọ́hùn bá ṣe tá a bá rí ilẹ̀ Yorùbá gbà àfi ká fi program tuntun ó jẹ́ sùkúù ni o ó jẹ́ àwọn fíìmù tá à ń wò ó àfi ká ní program dáadáa tí ó change mentality rẹ Yorùbá tí ó change mentality rẹ Yorùbá tí ò bá rí báyìí wàhálà ìbílẹ̀ tí ò bá rí báyìí ìran Yorùbá kọ́lọ́ máa jẹ́ ká parun o parce que ìran Yorùbá ti ya useless pride ìran Yorùbá ti ya yakuya tẹ́yàn ti rí níṣẹ́ wọn ni kọ́lọ́ sọ nígbà tí wọ́n sọ wàhálà mọ̀ tó wá lè fún àwọn Ìgbò ìran Ìgbò mọ̀ pọ́n wọn lé gan ni mọ̀ tó wá lè fún ọ lójoojúmọ́ ìran Ìgbò wọn tó bẹ́ẹ̀ àwa Yorùbá lápọ̀ ju ìran Ìgbò lọ lọ́wọ́ alẹ́ ìran Ìgbò náà ìran náà tí kò bá ti pé ìran mi Yorùbá tí mo nífẹ̀ẹ́ tí mo bá ń wo àṣà wa àti nǹkan wa tí kò bá ti pé ìran Yorùbá tí mo nífẹ̀ẹ́ nínú tí mo wà lẹ́yìn tó bá jẹ́ mo bá kú ni tó wá ní padà wá ní sọ fún Ọlọ́run pé kí n má di ìran kí n má jẹ́ Yorùbá kí n di Ìgbò àbí ìran mi. bẹ́ẹ̀ náà rí ilẹ̀ nǹkan tẹ̀ lè tán nǹkan tẹ̀ kò bí aláìlá yóò tán irú rẹ̀ wò nílẹ̀ Haúsá bí ilẹ̀ Fúlàní wọ́n sì ń pa yín nílẹ̀ yín wọ́n ń pa yín wọ́n bá pa yín díẹ̀ ẹ wá kóra yín jáde bí ajá ẹ mọ̀ ké bí ajá wọ́n ń pa wá wọ́n ń pa wá wọ́n sì báyìí o tẹ̀lé irú nǹkan báyìí ẹ lè yá jí wọn ẹ mọ̀ sá lọ ẹ mọ̀ lè sáré lọ wájú ọba yín ẹ mọ̀ sunkún bí ajá ẹ mọ̀ ké bí ajá ìgbà tí ọba yín náà mọ̀ yín ọba yín mọ̀ ìwà yín ọba yín mọ̀ pé ẹ jẹ́ ìran tí ẹ mọ̀ sunkún ní tọ́ba yá kálukú máa wọnú lé rẹ̀ kálukú máa sáré lọ ọ̀dọ̀ ìyàwó rẹ̀ ọba yín ti mọ̀ pé ẹ̀ ní dìde lọ ọba náà bá jáde lọ́wọ́ lọ́wọ́ pé ẹ ní sùúrù ẹ má bínú ẹ lọlé àyànjú rẹ̀ ẹ ní sùúrù ọba yín ti mọ̀ yín àwọn ọba yín ti mọ̀ yín wọ́n mọ̀ pé ẹ̀yin tó bá ti nà ń jẹ́ ẹ mọ̀ ké tẹ́ni tó bá fi sọ̀rọ̀ jẹ́ ti tán tí a rò pé ẹ lè ṣe nǹkan báyìí nílẹ̀ Fúlàní àbí ilẹ̀ Haúsá wà lẹ́kọ́ tó lè bá ọba wọn ìran tí ń ṣiṣẹ́ ọba ìgbà wọ́n ti lè ba nǹkan jọ ní sáàdì wọn náà tó bá ń bá ọlọ́pàá ilẹ̀ wọn sọ̀rọ̀ pé àwọn ìran báyìí wọ́n ń tà wá náà nínú oko wa o bí ó ti wà lábàdé wà lẹ́kọ́ bọ́ ní ààbò ọlọ́pàá wọ́n kọ́kọ́ lè sun ọlọ́pàá àbọ̀ ọlọ́pàá níná náà ni wọ́n kọ́kọ́ lè sun gbogbo ibẹ̀ níná kí ọlọ́pàá tó sọ pé àwọn ará ìlú wa yìí àgbọ̀rọ̀ sọ̀rọ̀ wọn ṣe bẹ́ẹ̀ ìran Yorùbá wọ́n mọ̀ wá kí tí ìran Yorùbá bá ti ké díẹ̀ báyìí tí ọba bá ti jáde ẹ ní sùúrù lóòótọ́ bá ní wọ́n bá pa mẹ́wàá nínú wọn tí ọba bá ti jáde ẹ ní sùúrù ẹ padà yanjú rẹ̀ ẹ kálukú mọ̀ wọn nínú kálukú padà nílé rẹ̀ bí ẹranko ibi tí ìran Yorùbá ti dé lónìí nù tẹ̀tìrì wà lẹ́ mọ̀ ń tó àlè fún ìran Ìgbò wà láìbílẹ̀ ọ̀rọ̀ tí èyí kí ni Sókótó tó kó parọ́ tí kò bá ṣe Ìgbò wà lẹ́ wọ́n ti fọ́ gbogbo Yorùbá sínú wọ́n ti gba gbogbo àṣà wa lọ́wọ́ wa wọ́n ti gba gbogbo ìṣe wa lọ́wọ́ wa wọ́n wà kó wa sínú ẹrù Lárúbáwá àwàdí ahmed àti ìtàn rẹ̀ kan nù ní Ìlọrin ni mẹsẹ̀ gbọ́ wípé Fúlàní gba ilẹ̀ Ìgbò kan bí kan pé wọ́n ti mùsùlùmí ni níbo kò bí wọn ta kò bí wọn ta tó ìran Yorùbá tọ́lọ́ bá ṣe tábà lè gba ilẹ̀ tọ́bẹ̀ orílẹ̀-èdè wa àfi ká tún padà tún gbogbo rẹ̀ ṣe ká ní ìran Yorùbá tuntun tí ò bẹ̀rù kankan wàhálà pàṣẹ ìran Yorùbá tó wà nílẹ̀ yìí wàhálà olùsirokú nínú wọn ká má parọ́ òótọ́ Yorùbá ní mímẹ́ òótọ́ pé ká má sọ̀rọ̀ olùsì ọmọ àlè àwọn ìwà rubbish ló kún nínú ìran Yorùbá ká má parọ́ wàhálà ibi tí kéèyàn bá tẹ ọmọ àlàkejì rẹ̀ jẹ́ ní Yorùbá mọ̀ alágbájá gan láti gba títí ní chẹ́ńjì jẹ́ ẹ ti ṣe báyìí ibi tí ó lè wọ nínú ibi tí ó lè mú òkú tí ó bá yóò ti náà jẹ ní Yorùbá mọ̀ mẹ pé àwọn ìran kan wọ́n ń pa ìran wọn o wọ́n fẹ́ kí ìran wọn kó parun o ká tètè sọ o ẹni rí Yorùbá ń bẹ̀ wọ́n máa ti pé àfẹ́ ogun tó bá tún pa wọ́n tán ó máa ti pé àwọn tó wà lè máa fi bí ajá
ẹ ṣe gan bàbá àwọn ẹgbẹ́ ẹ ṣe àti bí ṣe ń bí mi nù yìí bí ṣe ń bí mi nù yìí wà láti pé níyànṣẹ́ mẹ́ tó máa ń rí pé irú àwọn Sunday Igboho àti bàbá Bọ́njí Akíntóyè tó máa rí pé ìdí àyè àti àròlé tẹ́tẹ́ni àwọn Yorùbá wuyì pé kí mi dá tó bá ń rí gbogbo gbà inú mi sì máa ń dùn wàhálà inú mi máa ń dùn pé àtọ̀nù ilé sínú tá a bá ń wo ìyá ń sọ pé àwọn ọmọ ọkọ tó wà ní ilẹ̀ Yorùbá o wọ́n wà mí àwọn máàlì ni wọ́n ti pọ̀ àwọn máàlì àwọn bomb bastard àwọn bíi pé kí ló àwọn alábọ̀dé àwọn alábọ̀dé pọ̀ alábọ̀dé pọ̀ alábọ̀dé tọ́rọ̀ bá ṣe tí ìyá Yorùbá bá fi gba ilẹ̀ tó wàá fẹ́ gbé báyìí wọ́n á bẹ̀rù jẹ́ wàhálà kí mo yọ gbogbo ọkọ̀ Olódùmarè ṣe wàhálà àwọn atẹnujẹ pọ̀ àbí tẹ́lẹ̀ tó wọ́n tẹ̀ ẹ ṣe gan ṣe máa bẹ́ẹ̀ tó lọ. Bàbá mi dẹ̀ sọ̀rọ̀ omijé fẹ́ máa gbé mi omijé fẹ́ máa gbé mi bàbá yìí sọ̀rọ̀ omijé dẹ̀ fẹ́ máa gbé mi pé irú ìran wo ni ìran Yorùbá yìí irú ìran wo ni ìran Yorùbá kí ni nǹkan táwọn olóṣèlú gbé fún wa jẹ tó eléyìí tó sọ gbogbo everybody dámúgùn nílẹ̀ Yorùbá ń bẹ̀ yẹn bàbá yìí ní tó bá tó pé wọ́n ń pa Yorùbá báyìí wọ́n jáde wọ́n bẹ̀ sí ní pariwo ìyá yẹn jókòó lọ́jọ́ sí Ọlọ́run jọba dédé àyèdè sáàrin Fúlàní kinní kan ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ everybody tún padà sínú ilé wọ́n á tún lọ máa jẹun á tún dọ̀la wọ́n á tún ké jáde again kí ló dé tí ò bá sí kì í ṣe pé a fi ń gbéraga àbí a fi ń ṣe a fi ń dúpẹ́ lọ́wọ́ Elédùmarè fún àǹfààní tó fún wa ni fún orí ọ̀fẹ́ tó fún wa ṣe ló dàgbà tó pa àwọn ará diaspora yìí àwọn ará diaspora gangan lolódùmarè gbé iṣẹ́ Yorùbá nation yìí tó gbélé lọ́wọ́ pé ẹgbà ẹ máa ṣe ẹ make sure pé gba àwọn èèyàn yín kúrò nínú oko ẹrú a pariwo àwọn pásítọ̀ náà ìdámẹ́wàá owó ọrẹ òun ni wọ́n gbọ́jú mọ́ ibi tí owó ìdámẹ́wàá àtowó ọrẹ ti ń wá wọn ò ṣiṣẹ́ tọbẹ̀ pé àwọn kan ti dúró o láti dá àwọn ọmọ ìjọ lọ́nà o àwọn kan ti dúró o láti gbẹ̀mí ọmọ ìjọ owó tẹ̀ ń gbà yẹn ẹ̀ ní rí gbà tó bá tásìkò ẹ gbọ́rọ̀ tí bàbá wa Akíntóyè sọ ó lásìkò kan ń bọ̀ tẹ́ ẹ̀ nílè lọ oko àsìkò kan ń bọ̀ tẹ́ ẹ̀ nílè ro odò lẹ́yìn Yorùbá ni o lẹ́yìn ọmọ Yorùbá yìí ni o àsìkò kan ń bọ̀ tí ìyàwó yín ò ní lè rìn ní títì ẹgbẹ́ títì bẹ́ẹ̀ ni Fúlàní àti ní kó di nǹkan mú wọ́n á kó bá sùn fún kó tó délé torí àwọn ló máa rú ńgbà yìí ṣé a ṣe ń pariwo báyẹn gbogbo yín dẹ̀ dákẹ́ ẹ ṣe bíi pé bàbá Akíntóyè yẹn enjoy yẹn bó ṣe ń sọ̀rọ̀ yẹn ẹ̀kọ́ enjoy yẹn lásán ni kì í ṣe pé ọ̀rọ̀ yẹn wọnú yín láti gbé yín dìde láti lè mọ̀ pé ọjọ́ ọ̀la yín kò sí future ńbẹ̀ nínú Yorùbá ẹ mọyì ọmọ Yorùbá tó ti sá kúrò lé ìmí bọ́ sí desert ó kú síbẹ̀ ìmí bọ́ sí ocean ó kú síbẹ̀ ẹ mọyì ẹ̀mí tó ti ṣòfò nílé àti lókè òkun ni ìran mi in fact ẹgbẹ́ òṣèlú ìran mi Yorùbá ẹ dìde odò máa ń gbádèrè kí ló dé kí ló ṣe wá tó yìí ṣé lórí ọ̀rọ̀ òṣèlú yìí ṣé lórí ohun tẹ́ máa jẹ tí òjò kékeré tó lóṣèlú máa fi tọ́ yín lẹ́nu Fúlàní dẹ̀ ti ń jagun látẹ̀yìn wọ́n ti bẹ̀ sí ní pa gbogbo àwọn èèyàn lábúlé wọ́n ti ń jagun wá látẹ̀yìn ìran mi ẹ dẹ̀ sì dúró ẹ dìde ẹ jókòó ẹ̀mí tó yẹ ká ẹ ṣe mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní ọ̀rọ̀ ẹ̀yin èèyàn mi voice note wà lọ́wọ́ mi o bẹ́ẹ̀ la tún sì ní program lénìí mo sì ní program lénìí ìran mi kí ló dé kí ló ṣe yín ìran mi ìran Yorùbá kí ló ṣe yín ìran mi ìran Yorùbá kí ló ṣe yín kí ló dé kí ló ṣẹlẹ̀ tó fi rí báyìí ẹ gbóhùn sókè o gbogbo àgbáyé ń gbọ́ yín o ẹ gbóhùn sókè sà Hello, àròlé. ẹ gbóhùn sókè dádì mi
mo kí yín o. Ẹgbẹ́ àwọn ilé. Ẹ ṣeun sà. Ẹ ṣeun. Ẹ ṣeun. Àmì o. Àṣẹ o. Àṣẹ o. Ó dáa o. Ó dáa o. Agbóhùn yín o. Àwọn tó pe níjù ni pé àwọn fífù yẹn wọ́n ti kọ́ńkà wa. Ẹ má jẹ́ kí n tàn yín, wọ́n ti kọ́ńkà wa o. Ìwọ̀n wọ́n rí pé aláìkí fàájì adẹ̀ aláìkí pẹ̀tẹ́ẹ̀tì. Àwọn òde tún wọ́n ló ní tí ìfọ̀mẹ́sì ní torí wọ́n fi ń pè pàdé. Ẹ sà, ṣé ilẹ̀ Yorùbá lẹ ti ń pè àbí? Ṣé ilẹ̀ Yorùbá lẹ ti ń pè àbí? Mi ní kẹ́ ẹ dárúkọ àdúgbò yín o. Ṣé ilẹ̀ Yorùbá lẹ ti ń pè? Ẹ ṣeun, káwọn èèyàn lè mọ̀ pé ẹ̀yin náà ti rí nǹkan tó káwọn èèyàn lè mọ̀ pé ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní o. Kọ́ má gbà pé báyọ̀ òkè òkun lẹwà tẹ́ ti ń sọ tí tójú yín ò rí ńlé. Ò kẹ́ lè sọ pé kọ́ lè mọ̀ pé nǹkan tẹ́ ẹ̀ ń sọ pé fáàtì. Wọ́n á ti fẹ́ nǹkan tó máa ń sìn níbi tó ti ń ṣáré tí wọ́n gbẹ́ kò tó gbẹ́ tó gbẹ́ náà. Ilẹ̀ Yorùbá yìí náà ni o. Ní àgbà kankan náà, àgbàlagbà. Àwọn àgbà tó bá ọ̀fẹ́. Àwọn àgbà ìkàlùkù. Ojú àánú ti fọ́ ti kà lóde kù. Àwọn ló kú ilẹ̀ Yorùbá. Ẹ̀rí wọ́n ti kú bí 20%. Wọ́n fi kọ́ àwọn fáínálì. Ọlọ́run tó ka kí ẹ̀ka tó ka bàbá fún ìbò tó ta ojú àwọn arábí wọn ti ta ojú ọlọ́run tó bàbá yìí tó tó wá bàbá láti tó pọ̀ wà òun ló ti jẹ́ ká padà láti 20 ní ṣìn àti wà níbi 45. Ó ga o, ó lágbára o. Pẹ̀lú ariwo tí ẹ̀ ń gbẹ wà lóhùn yẹn tí ẹ̀ ń pa láti orí tó ìdílé tó dé. Gbogbo àwọn obìnrin yẹn èyí ni èyí dára ní Yorùbá òun ní òṣìṣẹ́ ní gbogbo wọn pátá. Wọ́n á tẹ̀ ọ̀rẹ́ láti ibi tó ti bẹ̀rẹ̀ sí gbogbo àwọn ìfẹ́ ilé ìwọ̀n ló kàwálẹ̀ ẹ̀sìn tó ti bàjẹ́ sí gbogbo ìgbà. Ó máa dé stéèjì kan pẹ̀lú ìgbé wọ́n ní ẹgbẹ́ òdo pé ní ìtì mo ní ẹ̀mí tó àmàlù tó kọ̀ lọ́ta ó ń jẹ́ ìlú mo ní ẹ̀mí tó kọ̀ pálẹ̀ wọ́n á àdédé da àmàlù sí gbòòrò lọ́sàn-án wọn láìpẹ́. Àdẹ̀dá pé àwọn òkú ẹ̀ nígbà tó bá kọ́ nípa ojú àwọn náà fún mi bẹ́ẹ̀ wọ́n ti tàwa fún ilẹ̀ Yorùbá. Ìwọ́n bẹ́ wọn lórí wa rè ó máa kó wa lọ. Àwọn àmúgbò pẹ̀lú àṣọ náà wọn ní borí wa. Àṣẹ o, àṣẹ o. Kí Yorùbá ó dìde ni. Onígbòjọ ó kú yà fún páì kó fi náà fi ká nílẹ̀ kó fi ní máàlù kan sì mọ́ fẹ́ máa nìyẹn. Samuel Ekpa. Kọ́dẹ̀ fún ara akọ́dẹ̀ ló ń bẹ̀ tó ń bí ó ní ká ní kí wọ́n defend the tribe rẹ̀ àwọn nǹkan tó máa ṣẹlẹ̀. Ṣèlújọ́ tí Sunday Igboho wọ́n wá ṣètò kú ìyàwó bàbá Abájá Akíntóyè wọ́n gbọ́ fún Sunday Igboho ìjọ kejì ẹ̀kan lábọ̀já ju ilé. Ó ga o. Ìjọ kejì ẹ̀kan fi ọ̀já ju ilé ẹ̀ tó wọ́n mọ̀ pé Sunday Igboho ti wà ní ìjọ. Bẹ́ẹ̀ ni wọ́n fi ọ̀já ju nílẹ̀ bẹ́ẹ̀ ni ẹ kú làákàyè bàbá ẹ kú làákàyè ẹ kú làákàyè. Nǹkan tó wá dùn mọ́ mi nínú ni pé sẹ́rí gbogbo àwọn tí wọn ò fẹ́ gbàgbé inú mi wá dùn mọ́ inú mi wá dùn mọ́ pé gbó inú mi dùn káàdì wà ó. Wọ́n bá dẹ̀ fa gbòòrò àpagbó. Wọ́n bá sọ pé wọn ò ní ìgbà pépé gbogbo nǹkan tó ń fèrè kójọ yẹn Fúlàní sì gbọ́ wá gbà pé wọn ò. Ọ̀rọ̀ mi ò.
ọ̀rọ̀ mi ò dúró ẹ̀ lọ kọ́ ọ máa ṣe lọ wọ́n máa ṣe àmọ́ àwàkà kọ́ máa ṣe àbọ̀ àwàkà máa tó bẹ̀ àwọn bàbá nǹkan ti gbà wọ́n wá tó ní o tó fi débi káàdì ìlú ṣùgbọ́n tó bá ń wù wọ́n wọ́n fètò èrè níbẹ̀ wọ́n ti wọ́n tó máa ń wù. Ẹ ṣeun bàbá wa, ẹ ṣeun dádì mi, God bless you sir, thank you sir, God bless you bàbá, ẹ ṣeun, ẹ ṣe o. Ẹ̀yin èèyàn wa máa pè yín padà, ẹ̀yin tẹ́ bá ti pè mí máa pè yín padà, ẹ má wọrí, ẹ̀yin tẹ́ bá ti pè mí bàbá yìí ló kọ́ pè mí, ẹ jẹ́ ń pe bàbá yìí. Network yín ò ṣe, ẹ jẹ́ kí n pe bàbá wa yìí. Bàbá ẹ gbóhùn sókè o, ẹ gbóhùn sókè o, gbogbo àgbáyé ń gbọ́ yín sá o, happy Sunday sá, ẹ gbóhùn sókè sá. Ẹ̀rọ lé bàbá tẹ́tẹ̀. Kábíyèsí bàbá mi. Pẹ̀lú èrè sọ̀rọ̀ lẹ́yìn ètò tó fẹ́ pè mí. Ó dà bàbá, ó dà. Ẹ gbóhùn sókè o, gbogbo àgbáyé ń gbọ́ yín o. Ẹ gbóhùn sókè bàbá. Ẹ gbóhùn sókè dádì mi, ẹ káàbọ̀ sà. Ẹ ṣeun dádì mi, ẹ ṣeun. Ọlọ́run máa fún yín ṣe o. Àṣẹ Ìdùmarè. Àtàbíjà wọn ti pè. Ó dá dádì mi, ẹ gbóhùn sókè, gbogbo àgbáyé fẹ́ gbóhùn tẹ́ fẹ́ sọ. Nípa ọ̀rọ̀ tí ń lọ náà ni. Ẹ ṣeun. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn ẹbí wa ní Nàìjíríà ti sú mi. Ó lágbára o. Èmi gan bí mo ṣe wà ń bí jẹ́ pé àánà trọ́ọ̀bù mi ni. Mo pe ọmọ ìyá mi tó jábúrò mi nílé wípé ìtawà rí ní ibi tá a wà pé bí ṣe ń lọ ní Nàìjíríà ẹ̀rù sì ń bà wá kí ọwọ́ ọgbọ́n láti ṣàwọn èèyàn jọ èmi náà kọ àwọn èèyàn jọ bí tá a bá ń rí àmọ́ bí sponsor wọn kó fi máa mójútó lé kó máa dáàbò bo àwọn ẹbí tí mẹ́lẹ́ onírọ́ ní gbogbo ẹ̀ pé gbogbo ìtọ́wà àwọn kò ṣẹlẹ̀ sẹ́yìn ọ̀sẹ̀ àwọn táwọn sọ̀rọ̀ ṣé wọ́n ya wèrè ní dáàrí fídíò dáàrí gbogbo ẹ̀ onírọ́ ni kò sí kí ní kò sí kí wọ́n náà ṣe é ponú láàrin òní sẹ́ẹ̀ fi ya wèrè bẹ̀rẹ̀ ṣe é ponú ni àtijọ́ náà báyìí tó bá ti bèrè nǹkan náà mímí òfin mọ́ mo nítorí pé mo fi nǹkan ránṣẹ́ sí wọ ní ó jẹ́ kọ́kànlá lọ bá àdé wípé ọmọ pé ya ti àwọn tí ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àdìgbà náà mo ní lọ́wọ́ pé wá ní gbogbo nǹkan tó bá ní ìkọ́ wa lójú ọmọ wa sí kókó wọ̀ pé wọ́n gbóhùn ní ìdí kankan ọ̀rọ̀ wọn ò yé mi pàápàá bóyá mo wá wò pé bóyá ìgbà tí ò sí ná báwo wo tẹlifíṣàn báwo gbọ́ rédíò wọn. gbogbo nǹkan táwọn olóṣèlú ń lò láti make sure pé tó bá ti dìgbà election yẹn wọ́n á lè gbé 10,000 ká wọn mọ́lé gbogbo ìyà yẹn náà fi ń jẹ wọn ò ní fún wọn níná wọn ò ní fún wọn lómi wọn á jẹ́ kí ìyà jẹ wọn dáadáa tó bá ti dásìkò ìbò wọn á bẹ̀rẹ̀ sí ní pé 10,000 fún wọn. ẹgbẹ́ mi náà lò ní pé báyà wọn ò gbogbo information táwọn àdúgbò yẹn o èrò fún àwọn àti ìbẹ́ lọ́wọ́ rò fún ẹ rí èrò fún ẹ rí pàápàá inú gbogbo táwọn àti sọ fún wa wọn ní lọ́ni ìjọba ìdarí kó làwọn tó ń sẹ́ẹ̀dì fídíò sí wípé àwọn fídíò báyìí ọ̀dà sí ibo nílé ìṣẹ̀lẹ̀ gbogbo àwọn fídíò tí wọ́n ń gbà lọ́wọ́ yín o wọ́n sẹ́ẹ̀dì rẹ̀ sí wípé ọ̀dà níbo nílé ìgbà tó ní kò sí lọ́ni ọ̀dà àwọn èdè tí wọ́n sọ nígbà sí Yorùbá kọ́ ni wọ́n sọ sí orílẹ̀ Yorùbá kọ́ ni tí ọba díẹ̀ tí ìdọ́gbọ̀n ti wa ẹ̀mí ń bọ̀ díẹ̀ náà lọ ọgbọ́n dàgbà wọn gbà wọlé. bẹ́ẹ̀ni. ìgbà tí wọ́n bá ń kọ́ ọ̀gá ọgbà ọjọ́ lójú ọ̀nà yóò padà kà wá bí táwa náà wà. mo sáfẹ́ dédé ọ̀gbọ̀n láwọn wò ní gbogbo bó ṣe ń wo fídíò látàárọ̀ inú kan bí inú kan rùn mí ni. àwọn 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 pé èèmọ̀ mo fẹ́ ṣe ìmọ̀ agbára tí mo lè ní. mo sáà ń wò ní dọ́là sọ́wọ́ mi náà kí n náà kó àwọn ọmọ kan jọ nílé pé kí wọ́n máa dáàbò bolé rí wọn kó jọ lé pé gbogbo wọ́n ti ponú wọ́n ti ya wèrè ní díẹ̀ mọ́ tí mo fẹ́ sọ. gẹ́gẹ́ bí bọ́lá mi kan tó pè Adabija sọ àmọ́ tó ṣe náà Yorùbá yìí o àmọ́ tó ṣe wá pàápàá láìpẹ́ láàrin ara wa ni láìpẹ́ láàrin Yorùbá sí Yorùbá ni a máa ń lóògùn. bẹ́ẹ̀ni láàmú gbàmúlà àwọn tó wá di pé nìkan gbọ́ láti dá àwọn àdí ọ̀dẹ̀ òye mi pàápàá. ọmọlúwàbí
Adọmọlúàbí ni adọmọlúàbí eléyìí sọ olúàbí ò gbọ́dọ̀ jà. bàbá rẹ eléyìí sọ̀rọ̀ ọmọlúàbí bàbá rẹ eléyìí sọ̀rọ̀ ọmọlúàbí ọ̀dẹ̀ òpònú ni ẹ ká pé nù bàbá. Ó ga o. ṣé ọmọlúàbí wọn kà mọ́lé tí wọ́n máa ń báyàwó rẹ̀ sùn tí wọ́n nìkan máa fún alátẹ́gùn. Ó lágbára. tí wọ́n lè kú síbẹ̀ ṣé bí Yorùbá ni wọ́n pòwe pé ikú yájẹ̀ sí lọ. bẹ́ẹ̀ ni. kó pààyàn sí ìbẹ̀rù tí kò wá wúlò ju pé kó máa fi ṣẹ̀sìn lọ́kẹ́ ìgbẹ́ ẹja báyàwó rẹ̀ sùn tí fún alátẹ́gùn ni òun ní lọ yìí. Ó ga o. ṣé kò ní bójú ara rẹ̀ jẹ́ kò ní bójú àwọn ọmọ rẹ̀ jẹ́. Ó ti bàjẹ́. ìjọ́ òní má kò ní kú. Ìjọ́ òní ò ní lọ. ìjọ́ òní àní kú. Ó ga o. èyí tí ń ṣe wọ́n lọ́hùn gangan tí kò ní kọjá pé kí yàn kú. ara tí wọ́n fi ní wọ́n lọ́hùn tí kò ní kọjá kí wọ́n kú. Ìdébí rò ní pé lọ́rọ́ báyìí kágbó ṣe tí Ọlọ́run fún ṣe lọ́rọ̀ fún yín ṣe. Àṣẹ Ìdùmarè. Àmọ́ mọ̀ pé tó bá tó àkókò kan tára bá ní wọ́n débì kan àwọn náà wà wọ́n dìde. Á dọ̀dọ̀ gbogbo àwọn tó ní ọ̀pọ̀. Wọ́n dìde. Ṣé pé èmi ọdún máa bí àti máa ṣe gbogbo ìdí sọ kó ìdí sọ àbẹ̀wò àròlé náà sọ olùbáwuyì gbogbo yín gbogbo ilẹ̀ ti ṣe lẹ́gẹ̀ẹ́ ṣe bàbá Akíntúndé ò dákẹ́ Sunday Igboho ṣiṣẹ́ takuntakun olóyè lọ́rọ̀ bá máa fún níbi tó wà. Àṣẹ Ìdùmarè. Kọ́lọ́ tó máa bá ọdún lágbára ara bàbá ẹ̀ tí ẹ bá ṣòun ni tí ẹ bá ṣe olóyè Igboho ni ilẹ̀ Yorùbá àbàdì tán gbàdúkù ìbàdí tó ṣẹ́kù ètò kù ìta ní sọ̀rọ̀ rẹ̀. Ìbá ti tán o ìbá ti finish. Ìbàdí tán tí ẹ bá ṣe pé bàbá ń gbé tẹ́lẹ̀ àti gbogbo iṣẹ́ rẹ̀ kò bá ti parí ẹbí àwọn wákìlì àwọn sẹ́ríkẹ́ bá ti gba gbogbo àdúgbò. Wọ́n á ti jẹ gbogbo bẹ̀yẹn tán wọ́n á ti jẹ gbogbo bẹ̀yẹn tán àwọn ọmọ nílùú gan ti sá kúrò ń bẹ̀ pẹ̀lú Fúlàní lá máa gbé bẹ̀ ń sìn Fúlàní láì wá yapa síbẹ̀. àgbẹ̀ olójúbi táwọn lè nípa náà ó ní kó lóye lọ bẹ̀ olójúbi táwọn ọmọ olùgbà lè bẹ́ẹ̀ni ó ní kó lóye lọ ọkọ mẹ́. dábìlì ọ̀dà lásìkò gbà náà ni àwọn tó wà nípò míì ìṣẹ̀lẹ̀ ìgbẹ̀sán lọ́kọ́ lọ́wọ́ kò pé àwọn kéde fi akójú wọn dín là dábìlì òdìdé gbà náà ni àràdí máa sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àbàdì tán. Ó mà ṣe o. gbogbo àwọn gbọ́dọ̀ wọn bá di Fúlàní gbogbo kánsìlọ̀ bá di Fúlàní ò lè parí àwọn ọba oúnjẹ kú jẹ gbogbo àwọn ọba ti sí adé lórí wọn bá ti jẹ ọba ti fi lé wọn sí ilé ní. owó tó yẹ kọ́ ni ọ̀fìfẹ́ fi ṣe security sílẹ̀ Yorùbá ó lọ fi kọ́ shopping ó lọ fi kọ́ odidi ìlú sí Àkúrẹ́ lọ fi kọ́ odidi ìlú sí Àkúrẹ́ wọ́n dẹ̀ pa Yorùbá lójoojúmọ́ wọ́n dẹ̀ pa Yorùbá lójoojúmọ́ wọn ò wo bẹ̀ ó gbé owó lọ sí ó gbowó lọ sàkúrẹ́ lọ fi kó odidi ìlú ló lọ kọ́ sílẹ̀. Ó mà ṣe o ẹ̀yin lídà ilẹ̀ Yorùbá Ọlọ́run á jọ́ọ̀jì gbogbo yín ìdájọ́ Ọlọ́run bọ̀ lórí gbogbo yín láìpẹ́ yìí lágbára dẹ́dà ṣẹ̀dá ìdájọ́ Ọlọ́run ó máa ilé ayé ilẹ̀ ti máa gbàdájọ́ yín kẹ́ tó lọ fún ìwà àti ìwà àbùkù tẹ́ ẹ wù fún ìwà ìdíjú tẹ́ ẹ wù fún ilẹ̀ Yorùbá tí wọ́n pa Yorùbá lójoojúmọ́ tẹ́ ẹ dẹ̀ díjú ẹ gba ìdájọ́ yín nílé ayé tí gbogbo ojú máa rí gbogbo ojú báyìí ló máa rí kẹ́ tó lọ lágbára dẹ́dà ṣẹ̀dá. Ẹ ṣeun. owó tó lọ fi kó dídì ìlú dábì ra nǹkan ṣẹkọrìtì fún. wọ́n ẹ̀ bá wà bẹ́ẹ̀ ni àwọn ọmọdé àwọn Àgbẹ̀kọ̀yà. ṣé àyọ̀gbà àwọn Fúlàní tó wà. wọ́n gbójú pé kò kàn ní. ìmọ̀tàlẹ́sì nìkan. Ó mà ṣe o. táwọn Fúlàní máa gbà lù. ó mà ṣe o. àwọn òbí tó mọ̀ sọ àwọn òbí tó mọ̀ gbé bẹ̀. ó mà ṣe o ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ó mà ṣe o ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ó mà ṣe o torí òṣèlú. tí wọ́n máa ń wo fọ́tò Tinubu nínú tẹ́lifí báyìí inú rẹ̀ máa ń bí mi ní o pé ṣé Yorùbá sì lè yàbí wèrè. In fact wọ́n á tún lé 2037 lórí burúkú wèrè gani bàbá yàgé tí yàgé mi. ṣé ọgbọ́n ti ṣẹlẹ̀ ni. kí ni tó ń wá owó ni tó ń wá. ó mà ṣe o. ipò wo ni tó ń wá tí ò tí ì débẹ̀. àdéhùn tó máa wá láti bẹ́ẹ̀ yóò ṣe olórí burúkú ni Tinubu wà láyé ìyàtúbọ̀ dàrú ní dà. ṣe o. tí ọba ti lè pín Nàìjíríà kíákíá kò ní láti bọ̀ tán rẹ̀. In fact. kò ní pẹ́ kó ti ṣe àjọyọ̀ náà fẹ́ máa lọ wọ́n tún kọ́lẹ́tà sí ọ òòdùn fún adésì. kò tiẹ̀ dáhùn. àwa náwó
kò sí níjọba òun ṣe o kò rí ṣe o gbogbo gbèsè tó gbé gbogbo tax reform kò rí ṣe wọ́n fẹ́ gbé central bank ẹ̀ka kan wọ́n sí èkó kò rí ṣe òun tó lọ fẹ́ ṣe etí fúlàn náà bá ti fẹ́ kò ṣeé ṣe tí ìjọba ni wọ́n ṣe òun níwèé rẹ̀ ìjókòó kabẹ̀ òpònú bàbá ọ̀dẹ̀ lọ́wọ́ ìjókòó kabẹ̀ tó lòun tó mọ̀ òun president ṣé bí wọ́n ṣe ń ṣèjọba lé. ó ga bàbá mi ẹ ṣeun ọlọ́mọdé dè ẹ ṣe o dájú mi ọlọ́mọ gbé ọlọ́kùn alọ́wọ́ ọlọ́mọdé tù wá àṣẹ o ọlọ́mọ gbalẹ̀ fún wa àṣẹ o bàbá àṣẹ o ẹ ṣeun dájú mi ẹ ṣeun bàbá Ọọ̀ni of Ifẹ̀ bàbá Ọọ̀ni of Ifẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ bàbá mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé àwọn ọmọ Yorùbá inú wa ò dùn sí yín o olórí ọba ilẹ̀ Yorùbá kẹ́ má rí nǹkan ẹyọ kan kẹ́ má tiẹ̀ rí nǹkan kan ṣe fún àwọn ọmọ Yorùbá láti dáàbò bò wá adẹ̀ ń gbọ́ pé ẹ̀ ń wá góòdì ní Ilé Ifẹ̀ ń bẹ̀ yẹn bẹ́ẹ̀ la tún gbọ́ pé ẹ tún gbalẹ̀ onílẹ̀ káàkiri bàbá èmi ò pérí ọba aládé níbi o bí kò ṣe pé mò ń sọ fún orí adé wípé ilẹ̀ Yorùbá ìyà ń jẹ Yorùbá lọ́wọ́lọ́wọ́ kí orí adé ó ṣí ojú kí orí adé ó la ojú kó wá nǹkan ṣe sí ìyà ń jẹ Yorùbá o Ọọ̀ni of Ifẹ̀ billions of dollars lẹ lọ fi kọ́ odidi ìlú sí Àkúrẹ́ tó bá jẹ́ pé ìgbà tẹ́ ti pé security summit owó yẹn ẹ̀ tí bẹ̀rẹ̀ ẹ̀ ti akátẹ̀ ìgbà pẹ́ ti bẹ̀rẹ̀ project yẹn bẹ̀tẹ̀ ẹ̀ tí ìbá débì kan kẹ́ ẹ gbé owó yẹn for the sake of ọmọ Yorùbá tẹ́ ẹ̀ ń pè pé ẹ jẹ́ olórí ọba fún kẹ́ ẹ gbé owó yẹn kẹ́ ẹ dẹ̀ fi empower gbogbo àwọn bẹ́ẹ̀ bá tiẹ̀ lè ṣe é kí gbogbo àgbáyé rí káti ẹ̀gbà pé ẹ̀rù ń bà yín náà lọ́ndà ẹ ti mọ̀ pé camouflage ni Tinubu lórí ipò pé Fúlàní gangan ló rule kẹ́ ẹ dẹ̀ pé gbogbo àwọn ọlọ́dẹ lábẹ́lẹ̀ bóyá wọ́n máa ṣe ìbúra ni pé ìbúra lélẹ́yìí o anybody bá leak secret jáde o pé èmi ọba ni mo gbé owó lẹ̀ o láti empower láti lé Fúlàní kúrò nígbó kí Ògún ó parú ẹni bẹ́ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ ṣe ìbúra yẹn fún wọn kẹ́ẹ̀dẹ̀ gbé owó yẹn lẹ̀ kẹ́ni kan lé Fúlàní bàbá bọ́n ṣe lọ pa àwọn èèyàn lákùrẹ́ yẹn wọn ò mà nípa àwọn èèyàn torí ẹ̀yin lẹ sọ pé ọba ilẹ̀ Yorùbá ni yín ẹ̀yin náà dàbí pírẹsidẹ́ǹtì ni so tó ní í ṣe pé gbogbo ibi nílẹ̀ Yorùbá lọ́wọ́ jà yín dé ṣètò pé gbogbo àwọn orí adé yẹn kẹ́ẹ̀dẹ̀ ṣètò yẹn pẹ̀lú wọn bàbá mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé Olódùmarè gbogbo wa nílé ayé yìí lọ́lọ́run máa san iṣẹ́ ọwọ́ wa fún eléyìí ò ṣọ̀rọ̀ èpè tó tó bá ní kẹ́lòmíì gbàdúrà pé Olódùmarè jẹ́ ń jẹ́ṣẹ́ ọwọ́ mi ẹ̀rù á máa bà á ó bẹ̀rù wà á jẹ́ṣẹ́ ọwọ́ ẹ eléyìí ò ṣe pé kinní ìdá ó bẹ̀rù ó ṣàdúrà yẹn o ìdá ó bẹ̀rù ó ṣàdúrà yẹn o ó ti di dandan o tó bá gbẹ̀ ló máa ká wà á jẹ́ṣẹ́ ọwọ́ ẹ ṣáá ni gbogbo ẹ̀yin lídà ilẹ̀ Yorùbá pátápátá mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ìdájọ́ yín mo bẹ̀ Olódùmarè kó jẹ́ kó ṣojú ọmọ Yorùbá nígbà tó bá máa fún yín ní ìdájọ́ kó má mú yín lọ kó ṣèdájọ́ yín nílé ayé gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ yín àti ìwà yín àti ìṣe yín sí àwa ọmọ Yorùbá torí pé ẹ̀yin gan ń bẹ lára àwọn tó sọ ilẹ̀ Yorùbá di ọ̀dẹ̀ lẹ́yìn àgbààgbà yìí ẹ̀yin gan ń bẹ lára àwọn tó sọ wọ́n dọ̀dẹ̀ tí ò jẹ́ káwọn ọ̀dọ́ wa mọ nǹkan tó yẹ kó ṣe gbogbo olórí ọ̀dọ́ lẹ ti mú sábẹ́ gbogbo àwọn olórí tó ń lead àwọn ọ̀dọ́ lẹ ti mú sábẹ́ ẹ ti sọ wọ́n dolóṣèlú gbogbo táwọn yẹn náà bá kú ọ̀dọ́ jọ kò sí nǹkan míì tí wọ́n sọ wọn ò sọ̀rọ̀ nípa ìjàngbara bí Yorùbá ṣe máa bọ́ lóko ẹrú bí àwọn náà ṣe máa rí jẹ ńbẹ̀ tí ìran wọn náà máa rí jẹ ńbẹ̀ òun náà máa preach fúnra wọn nígbà tó bá ti dásìkò mítì ẹ̀ wọn èyí tí mo gbọ́ ni so ẹ̀yin leader yẹ Yorùbá ṣebí mo gba information pé pípa tí wọ́n pa yín lọ́jọ́ kìíní àná pé wọ́n tún máa bẹ̀rẹ̀ láìpẹ́ yìí ṣẹ́gbà kókò ní dọ́dọ̀ yín náà ni everybody ilẹ̀ máa tán láńbẹ̀ ẹ jẹ́ pé àwọn tó pè mí kó má dà pé èmi nìkan ni àwọn èèyàn pè ẹ jẹ́ ká bá a ṣe bẹ́ẹ̀ yẹn ókè jẹ́ pé bàbá mi Mr. Johnson ó yá bàbá ẹ gbóhùn sókè.
bàbá ẹ gbóhùn sókè o, gbogbo àgbáyé ló ń gbọ́ yín sá o, orí ètò ni mo wà o. Ẹ ṣeun dádì mi. Ẹ ṣeun. Ẹ ṣeun. Àròlé bàbá ti ń sọ iléeṣẹ́ yóò ní jóná o. Àṣẹ Ìdùmarè. Iléeṣẹ́ yóò ní jóná o. Ọlọ́àbọ̀ máa wà pẹ̀lú yín. Àṣẹ o. Ṣé ẹ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí náà lónìí? Àwọn tó wà nílé, àwọn báwọn ṣe rí ọ̀rọ̀ yẹn sí. Torí a lè sọ pé àwọn ọmọ ìgbé tó ń fara gbà. Àwọn iná ọ̀sẹ̀ ló dàbẹ̀ pé wọn kò tají. Ìtọ́rọ̀ yẹn ibi tó ń fẹ́ sí ìpínlẹ̀ yìí kọ́nà bá wa fi sílẹ̀. Kọ́nà bá wa fún wọn sílẹ̀ o. Nǹkan tí ìmúkọ̀ọ̀kọ̀ sọ gẹ́gẹ́ bí ọmọdé ìpínlẹ̀ pé ṣé dandan ni kí a sì máa jẹ màálù? Ṣé dandan ni ká sì máa jẹ màálù? Àwọn èèyàn àwọn èèyàn ò ní gbọ́. Ṣé dandan ni kí wọ́n Yorùbá sì máa jẹ màálù yìí? Kí ló dé? Ṣé dandan ni? A sọ pé màálù wọ̀nyí wọn kì í ṣe ordinary màálù. Àti tí ó tí ó lọ kalẹ̀ ní gómìnà tí màálù ti pa àwọn méjì lórí ọ̀kadà. Ṣé wọn mọ̀ pé àwọn Fúlàní yẹn bá màálù yẹn sọ̀rọ̀ ni? Wọ́n máa ń bá àwọn màálù yẹn sọ̀rọ̀, wọ́n lè máa ń pọ́n ìbéèrè. Bẹ́ẹ̀ ni. Àwọn ọmọ Yorùbá yẹ ká wíkọ̀. Ó yẹ ká wíkọ̀. Àwọn olóṣèlú tá à ń tẹ̀lé wọn gan-an. Ó di mélòó nínú àwọn ọmọ olóṣèlú àti olóṣèlú tí Fúlàní ti pa. Yorùbá kí ló ń sábà yìí? Ẹ wò gbà tó ń dìbò Ondo State yẹn, mò ń wo fídíò yẹn, mo lè sọ fún sínú. Ẹgbẹ́ 5,000, ẹni 10,000 ló yẹ kó fi yín, wọ́n fi 7,000, wọ́n bá ọ̀kan ní 5,000. Ìlú nílẹ̀ nígbò, ọ̀rọ̀ ìwọ̀n tó wọ́n tẹ̀ ń gbà yẹn, owó ikú yín lẹ̀ ń gbà. Owó ikú wọn mọ ní. Owó ikú yín lẹ̀ ń gbà. Àwọn ọmọ àlè. Ok, ẹ̀gbọ́n rẹ̀ fẹ́ kọ́ wá bẹ̀rẹ̀ ní parí, ẹ wá pariwo síta. Ọdún wo la fẹ́ tọ̀ gbogbo irú rọ́bìṣì lẹ́yìn? At this point in time, ẹni ọmọ Yorùbá káàkiri gbogbo fọ́kànlá pílà Yorùbá tó bá sì ń lé èkó tó tẹ̀sí ìbò Fúlàní ló máa wọlé lọ pàdé ẹ̀. Àṣẹ Ìdùmarè, àṣẹ o, àṣẹ. Fúlàní ló máa wọlé lọ. Àṣẹ. Wọ́n á bọ́ sọ́wọ́ kidnapper. Wọ́n á bọ́ sọ́wọ́ kidnapper. Fúlàní máa wọlé papọ̀ ẹni bẹ́ẹ̀. Àṣẹ o. Àṣẹ o. Gbogbo ẹgbẹ́ ìdàrú báyìí, ẹgbẹ́ yìí sọ́kọ́ sọ́kọ́ máa dì, ẹgbẹ́ yìí sọ́kọ́ máa tẹ̀lé àwọn olóṣèlú, olórí burúkú bọ̀bọ̀ yẹn, tó kà ní oyè àti olórí burúkú yẹn, wọ́n bọ́ síta ọ̀sán tó ṣẹlẹ̀ tó kò ṣẹlẹ̀. Ní ìmọ̀ wà tẹ́lẹ̀ àbòsí ti pọ̀ jù, àbòsí ẹ̀dẹ̀ ló. Wèrè ni wọ́n, wèrè ni olórí burúkú ni wọ́n. Ayédátiwa, ṣé yẹn jẹ gómìnà mọ̀já? Ẹni tó ti dẹbọra kalẹ̀, ẹbọra ni ó kàn ń gbọ́nwó wọn, ó kówó wọn lódò, ó kàn ń kówó wọn. Ayé o, àwọn ọ̀kadẹ̀ kóra wọn jọ má dẹ̀ máa kówó yẹn. Ó mà ṣe o, ó mà ṣe o. Gbogbo ẹsẹ̀ ló lókè yìí, níbi tí gọ́ọ̀dé dúró bá ní àgbọ̀ yẹ kó lókè tí máa gbóná ni. Gbogbo ẹ̀rí ti ṣàfẹ́sì, àwọn tó retí fún wọn lọ́la, wọ́n tún retí fún wọn lọ́la. By now, ó yẹ kí gọ́ọ̀mù ó yẹ kí èèyàn máa gbóná ni. By now, wọn ò ní apáté ìgbà ẹ̀sìn báyìí pé oní bá àwọn èèyàn ni wọ́n pa. By now, ó yẹ kó fi bọ̀ bá délé ọba ní láti lẹ́. By now, ó yẹ kó fi bọ̀ bá dé gọ́ọ̀mù náà. Ẹ wà máa pariwo lóye, ilé ẹ̀sìn gan ti fara yín. Àwọn tó wà ní àdúrà, wọn ò lè sùn, wọn ò lè gbó, wọn ò lè dú, wọn ò lè sùn. Ibi iṣẹ́ gan ọmọ wọn ò balẹ̀, bọ̀dẹ̀ yìí fẹ́ wà á lè yẹn. Kí dandan ní ká jẹ màálù ni, àlọ́ ti fi nǹkan sára àwọn màálù wọ̀nyí pé ẹ má jẹ mọ́. Ẹ má jẹ màálù gbòó.
Bàbá tẹ́tẹ́ bá wa pariwo fún ọkọ̀ kọ́mọ̀ jẹ màálù. Wọ́n ń gbọ́ náà báyìí, wọ́n ń gbọ́. Kọ́mọ̀ jẹ màálù bó ṣe dédé ní màálù yìí. Ẹ ṣeun bàbá mi, ẹ ṣeun mo dúpẹ́ Mr. Johnson, ẹ ṣeun owó kan tó dúpẹ́ tẹ̀lé náà kì í ti bá ṣe God bless you. àwọn tó bá kéde ẹni tó pariwo ọmọ máa wá bọ́n ṣe fẹ́ wálé díẹ̀ èyí kan tó fi ṣẹlẹ̀ náà kì í ti bá. Bẹ́ẹ̀ ni kọ́ máa bọ̀ lé káwọn èèyàn wá máa bọ̀ lé. Ẹ bá wa sọ fún wọn kọ́ wọn kọ́ ti náwó ṣe ìdí. Kọ́ máa wálé o. Ó máa lágbára díẹ̀. Ó máa lágbára àwọn èèyàn wa ò tí ì mọ̀ ni. Àríyá sì lórí àwọn kìrìsìtẹ́nì tó wà ní north tí dandan wọ́n gbọ́dọ̀ ti ṣàríà. Ẹ jọ̀ọ́ ẹ bá wọn sọ fún ọ pé kọ́ máa wálé díẹ̀díẹ̀. Kọ́ máa wálé díẹ̀díẹ̀ kó tó di káàgbọ́n wọn torí káàgbọ́n yẹn bá lù ó pọ́ sí gbogbo ọmọ abúlọ́ọ̀kù ọ̀nà. Òde lè wọlé kò ní lè jáde. Bẹ́ẹ̀ ni. Kọ́ máa wálé díẹ̀díẹ̀ ẹ gbọ́rọ̀ sí bàbá Pásítọ̀ Adébáyé sọ̀rọ̀ ọ̀rọ̀ mi nísìnyí program bàbá yẹn. Bàbá yẹn ló kù díẹ̀ ni. Bàbá Pásítọ̀ Adébáyé wà nípò yẹn bàbá yẹn ló kù díẹ̀ ni kí Yorùbá máa gbọ́. Èpè ni bàbá yẹn gbé gbogbo àpọ̀lítíṣà ẹ̀yìn wá. Kí ló ń ṣe àwọn Yorùbá gan-an? Ẹ̀rọ ìkọ́tà Fúlàní ṣe. Wọ́n dí ẹ̀wà pé kí la tó ṣe. Yẹ́ẹ̀ ìkọ́ tó sọ nìyẹn. Wọ́n dí ẹ̀wà pé kí la tó ṣe. Ó ga o. Wọ́n dí ẹ̀wà pé kí la fẹ́ ṣe. Fúlàní dí ẹ̀wà pé kí la fẹ́ ṣe. Ó ga o. Fúlàní dí ẹ̀wà pé kí la fẹ́ ṣe. Ìtumọ̀ ìwà tí wọ́n wù nìyẹn. Ó ga o. Àwọn aṣàfihàn ìdíje káàkiri nílẹ̀. Ó ga o. Ẹ̀yin ọba ẹ̀ ṣe dáa o. Ẹ̀yin ọba ẹ̀ ṣe dáa o. Ẹ̀ ṣe dáa o ẹ̀yin ọba. Ẹ̀ ṣe dáa o. Ẹ̀yin tá a pè ní bàbá ẹ̀ ṣe dáa o. Tinubu ìṣòlórí burúkú kò sí ìbọ̀bọ̀ tó fẹ́ ṣe ẹwọ́ ọmọ ẹ̀. Òun tí bàbá pọ̀ lọ́mọ rán ọmọ ẹ̀ náà tún lọ sí ilẹ̀ Haúsá ó tún lọ nígbà náà wọ́n ti sọ fún ìgbà ẹ̀ pé láyé àwọn fẹ́rẹ̀ ìtẹ̀mọ́lé náà. Ó ga o. Yorùbá kí ló ń ṣe wá náà àwọn ẹgbẹ́ ká wọ́n kọ̀ fún. Ẹ ṣeun dádì mi, ẹ ṣeun mo dúpẹ́ o, ẹ ṣeun o, mo dúpẹ́ o bàbá mi. Ẹ ṣàjọ ẹ má bá a parí sáà fún àdúgbò tó. Ẹ máa bọ̀ lé o, ẹ̀yin èèyàn wa. Máa bọ̀ lé o, ẹ 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 ṣeun bàbá mi, ẹ ṣeun o, ẹ ṣeun, God bless you, ẹ ṣeun ọjọ́ bàbá mi, ẹ ṣeun ọjọ́ o, more blessings sir o, God bless you sir, ṣe gan o, ṣeun o, ṣeun o, mo tún pè. Ti pè yín o tí ẹ bá ẹ̀yin èèyàn mi tẹ bá fẹ́ pè o a sì ní program láyé 6 ilẹ̀ Yorùbá lónìí o pẹ̀lú bàbá wa yìí o ẹgbẹ́ aago yín o ẹ̀yin tẹ́ ń pè ẹgbẹ́ aago yín ní kíákíá o. Hello bàbá. Ẹ gbóhùn sókè, gbogbo àgbáyé ló ń gbọ́ yín o, ẹ ti wà lórí ètò, gbogbo àgbáyé ló ń gbọ́ yín o. Ẹ ṣé gan sà, ẹ kú iṣẹ́ takuntakun. Ẹ ṣeun. Lórí ọ̀rọ̀ bí Yorùbá nation ṣe máa bọ́ kúrò lóko ẹrú. Ẹ ṣeun o. Àti ilẹ̀ Yorùbá mo ti ń pè. Ẹ ṣeun dádì mi, ẹ gbóhùn sókè sà. So nǹkan tí mo fẹ́ sọ tó dẹ̀ máa ń ká mi lára lórí ọ̀rọ̀ Yorùbá òun ni pé ọ̀pọ̀lọpọ̀ wa ẹ̀rù ń bà wá. Ó dàbí ẹ̀fẹ̀ kan tí ẹnìkan ṣe
wọ́n ní ilé làbọ̀ sí ní oko ṣùgbọ́n gbogbo wa a fẹ́ lọlé à ń bẹ̀rù àti kú. Ṣé ẹ gẹ́tì mi sà? Mo ń gbọ́ yín bàbá. Pé ìṣòro tá a ní jù òun ni pé ìbẹ̀rù. Mi ò fẹ́ kú mi ò fẹ́ kó pa mí bẹ̀tà fẹ́ gba orílẹ̀-èdè wa. Ó jẹ́ ìṣòro fún wa. Nǹkan tí èmi fẹ́ suggest ni pé bí a bá ṣe lè kó àwọn ọ̀dọ́ jọ kí a máa fún un ní kind of orientation pé láti lè defend ìlú wọn. Ṣé ẹ gbọ́ mi sà? Mo ń gbọ́ yín, gbogbo àgbáyé ló ń gbọ́ yín. Tí a bá lè kó àwọn ọ̀dọ́ youth ká fún wọn ní orientation pé ókè o ó jẹ́ nǹkan tó dáa ó jẹ́ nǹkan tó ní ọlá láti dúró fún orílẹ̀-èdè ẹ̀ láti lè defend orílẹ̀-èdè wa. Tá a bá tún lè máa fún àwọn ọ̀dọ́ wa bẹ́ẹ̀ irú ọkàn pé mi ò fẹ́ kú yìí á kúrò ní ọkàn wa. Pé ìbẹ̀rù ń gbà mí gan ó máa ń sọ̀yàn di ojo tí èèyàn ní lè ṣe nǹkan kan. So ẹ jẹ́ ká sọ fún àwọn fídíò ká máa ṣe káàkiri kó máa dọ́dọ̀ wọn. Then another thing tí mo tún fẹ́ sọ ó dà pariwo kan wà bẹ́ẹ̀. Ìyá ẹ máa sọ̀rọ̀ yín wọ́n gbọ́. Ìyá ẹ máa sọ̀rọ̀ yín. Tí mo tún fẹ́ sọ ni wípé àwa ọmọ Yorùbá ẹ má jà fi ọkàn sí ọ̀dọ̀ àwọn ọba ọ̀dọ̀ president àwọn olórí wa báwọn ló máa gbà wá. Tó bá wa àtẹ̀gùn orílẹ̀-èdè wa ṣẹ́rí president Burkina Faso tó ń sọ ń gbà yẹn ó pinnu nínú ọkàn ẹ̀ pé nǹkan tó bá máa dà ló máa dà òun máa gbà lóhùn. Bàbá wa Sunday Igboho òun náà pinnu nínú ọkàn ẹ̀ pé nǹkan tó máa dà ló máa dà. Ṣèbó níyàwó ṣèbó lọ́mọ ó possible ní ọjọ́ yẹn kọ́ mú ọ̀tá ẹ̀ lọ́jọ́ táwọn GSS lọ bọ̀ tí ó ti zero máa jẹ́ pé nǹkan tó máa ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí gbogbo wa pinnu pé nǹkan báyìí la fẹ́ ṣe ká jẹ bẹ̀rẹ̀ movement yẹn. Tó bá jẹ́ èèyàn 100 jẹ́ kí èèyàn 100 yẹn kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tó wà diaspora understand ká pinnu pé nǹkan tá a fẹ́ ṣe lè ṣe é ní òtún point mi ká bá pinnu bẹ́ẹ̀ àní máa rìn pé ókè o àwọn èèyàn wọ̀nyí o wọ́n máa support kì í ṣe gbogbo èèyàn ló máa kọ́kọ́ support tá a bá bẹ̀rẹ̀. Bí Koiki ṣe máa ń sọ kì í ṣe gbogbo èèyàn ló máa support o ọ̀pọ̀ máa support ọ̀pọ̀ ní support. Bí mo ṣe wà yìí mo ti rẹ́ẹ̀dì mo ti ṣe tán kò ń ṣe pọ̀ rẹ nu láti gbalẹ̀ Yorùbá àni mo dẹ̀ ń gbé àwọn ìgbésẹ̀ kan lágbára Ọlọ́run á fún mi ṣe. Àṣẹ Ọlọ́run á fún yín ṣe o. Mo fẹ́ ṣe yìí màá contact bàbá Akíntóyè bàbá Professor Akíntóyè Koiki Abẹ́ẹ̀ni mo ti lé nọ́mbà yín bí mo ṣe máa gẹ̀ẹ́tì bàbá Akíntóyè. Màá lè sọ nǹkan tí èmi fẹ́ ṣe because ojoojúmọ́ ló ń dùn mí lórí ọ̀rọ̀ Yorùbá. Wọ́n gbé wa wọ́n lọ gbowó lọ́wọ́ wa wọ́n tún lè pa ènìyàn wọ́n wọ nǹkan tó ṣe fún ọjà jírí. Ẹ wo nǹkan tó ń ṣe ní Ọ̀wọ̀ Ondo State ìlú mi nìyẹn. Ẹ wo nǹkan tó tún ṣe lọ ṣe recently à ń bẹ̀rù. Gbogbo àwọn tó ń bẹ̀rù ń gbà yẹn bọ́ tí wọ́n lè wà láàárín àwọn tó jẹ́ pé wọ́n tún ṣe ní ọṣẹ yìí ṣé mo bẹ́ẹ̀ kó possible. Bẹ́ẹ̀ni. Ó possible tó ń dẹ̀ máa bẹ̀rù. Èèyàn tó nípa tẹ́lẹ̀ kò fẹ́ sọ fún ìtẹ̀wá diaspora pé àwọn táwọn Nàìjíríà pé a ṣe dáadáa tó àdìde. Bẹ́ẹ̀ ṣe lè blame wa àwa náà ní ìbá ṣe lè blame yín o. Tá a bá fẹ́ sọ
Ọlọ́run bless ń jù yín lọ jù wá lọ ẹ̀dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ilé àwùjọ mi. Zíọ́dà pé máa sọ ìbò torí pé wà very fluent nínú Yorùbá gbà kó ṣe pé mi ò fi lè gbọ́n ọ̀gbọ́n Yorùbá o. Ṣé rí contribution ẹ̀jẹ̀ kìíní ọmọ tó bá tí gbogbo àwọn tó wà ní diaspora tó bá máa mobilize ara wọn kọ́ yá ní kọ̀ọ̀kan kọ́ yá wọn máa ta ọ̀sán tó fẹ́ ṣe ni o kọ́ yá $1,000 tí wọ́n bá yá $1,000 tó bá jẹ́ ọdún mẹ́rin kan sọ ọdún mẹ́rin sọ ó máa wà faster if 40 million people can put $1,000 together. Tabako Wenjo, that is about $4 billion. $4 billion is enough to secure Yoruba land. It's enough to establish agriculture in Nigeria. Ṣé ń gbọ́ mi sá? Kò sí nǹkan tí yóò rí. Tí ẹ bá dàdé again, credential. Àwọn nìkan àwọn tó wà níbí náà kọ́ máa gbọ́ àwọn tó ń gbọ́ ẹ ṣe clip kẹ sọ fún wọn kọ́ dá ìbáàjẹ́ 100,000 tó bá yẹ pé 100,000 àwọn tó ti lè gbé 100,000 sí ìwọ Nàìjíríà ẹni tó lè gbé 500. Ṣé ẹ gbọ́ monetization kó lọ ráàlì sí gbogbo ilẹ̀ Yorùbá ìbò fẹ́ kó owó ìjọ yé báyìí là ń fẹ́. A lè lójú òkò sí ẹni. Àwọn Fúlàní ti rí nǹkan olóró tí wọ́n rà tí wọ́n lò. Ẹ̀sà wọ́n ní níbo ni wọ́n ti rí. Ṣé wọ́n lọ gbàṣẹ lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì kan tó rà ni? Kò sí nǹkan tó sọ wípé ọ̀rẹ́ yìí lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ̀kú ìgbà Àmọ̀tẹ́kùn ẹ jẹ́ ká ẹ̀kú ìgbà àwọn Àmọ̀tẹ́kùn ká gbé ọ̀pá ìyọnu fún wọn èyí tó dúró àwọn Àgbẹ̀kọ̀yà ká gbé fún wọn ẹ jẹ́ ká kó owó jọ. Ẹ ṣeun bàbá wa nǹkan tí mo kàn fẹ́ sọ lórí ọ̀rọ̀ tẹ́ ń sọ ṣe rí number one mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé ọ̀rọ̀ tí Sultan Sokoto sọ pé òótọ́ ni lára àwa tá a jẹ́ Yorùbá wípé tí ò bá sí ti Ìgbò ni pé àwọn ìbá ti gba ilẹ̀ Yorùbá àwọn ìbá ti make sure pé ilẹ̀ yẹn ti da tiwọn nítorí pé Yorùbá ẹnu nìkan la níbi ìtajàkàrà ṣe mọ̀ pé mo sọ pé ọ̀rọ̀ yẹn right now fún àpẹẹrẹ ẹ wo ìgbà tí bàbá wo Olóyè Ọmọ Adéyẹmọ jáde tó ń jà àwọn kan jáde wọ́n ní fẹnuwú géètì fún kinní kan oríṣiríṣi ni wọ́n sọ wọ́n ní alágbára pọ̀ nílẹ̀ Yorùbá pé ọ̀pọ̀lọpọ̀ ló máa jáde nǹkan kan ẹ wá wo àtìgbà yẹn síbi tá a wà yìí kò sí akọni kọ̀ọ̀kan tá a rí tó jáde láti ìgbà yẹn ìyẹn dúró bẹ́ẹ̀ lásìkò ìgbà tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí gbogbo ọmọ Yorùbá tó yẹ kó jáde kó dìde láti jà èmi nínú wọn ṣíbí ìjẹun ṣíbí tó fi ń jẹun wọn á sólókùn wọn á gbé kọ́rùn wọn á ní wọn lóògùn àwọn ará diaspora tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ yìí wọn á perú ẹni bẹ́ẹ̀ pé wá ṣé kíní ṣíbí tó wà lẹ́yìn tó so mọ́rùn yìí ṣó lè ṣe báyìí ṣó lè lé àwọn Fúlàní kúrò nílẹ̀ wa ṣó lè lé Fúlàní wọn á ní bẹ́ẹ̀ ni wọ́n á gbowó fún wọn mo ráwọn kan tó tiẹ̀ dúró sínú igbó tó ní kó ra mọ́tò fún wọn wọn rí ṣe gbá kọ́ṣàwó at the end of the day scam padà ni bàbá yẹn padà jẹ́ so a lot of things láti ṣe ṣùgbọ́n o àdáwọ́ dúró láti máa ṣe o ṣùgbọ́n gbogbo eléyìí tẹ́ ẹ sọ yẹn ń sìn láì jẹ́ wípé agbalẹ̀ wa bó lẹ́nìbọ̀dì tó gbé 50 billion lọ sí Nàìjíríà báyìí lọ́wọ́ tá a wà yìí tó lọ fi dá iléeṣẹ́ oúnjẹ àbí ó lọ fi dá oko sílẹ̀ ó kàn fẹ́ waste owó yẹn ni torí pé lọ́wọ́ tá a wà yìí ń sìn a gbọ́dọ̀ gbára wa sílẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní so àwọn tó bá dẹ̀ fẹ́ dáko náà èmi ò sọ pé kó má dáko ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí pé bóyá káwa ará diaspora ká dáwó kí wọ́n dìde ṣe iṣẹ́ àgbẹ̀ kan kó fáwọn ènìyàn a lot of that ló ti ṣẹlẹ̀ olóye tí kí lorúkọ ẹ̀ olóye tí Onítìrí gbé lọ
bá $500,000 náà lòun gbé lọ ń tiẹ̀. So olóye tó gbé lọ àwọn tó dẹ̀ dáwó yẹn náà àwọn ọmọ diaspora náà ló dá àwọn ará diaspora ló dá olóye tó gbé lọ. So ju gbogbo ẹ̀ lọ bàbá ó tá a nísìn ni pé kó ní kálukú dìde láti make sure pé òun ṣe ohun tó òun lè fi gba ilẹ̀ Yorùbá sílẹ̀. So kò jẹ́ bó ṣe jẹ́ gbogbo alágbọ́dọ̀ jọ dìde ń sìn láti ṣe one or two things tá a lè fi gbára wa lọ́wọ́ òkú ẹrú. So kò jẹ́ bó ṣe jẹ́ bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun o kẹ́ ní wonderful day ẹ ṣé o. ẹ ṣé gan sà. ẹ ṣeun dáàdì mi. ẹ ló sà. Yes sir. lẹ́yìn ètò. Yes sir. Ó dáa máa pè yín nẹ́tíwọ́ọ̀kì yín ò já geere. nẹ́tíwọ́ọ̀kì yóò tẹ̀ dá. Ìyá máa pè yín lẹ́yìn ètò. Ok, a lè sọ̀rọ̀. All right. Ẹ̀yin èèyàn mi mi ò ní gba ìpè mọ́ torí pé mo tún ṣì ní program ní dédé aago 6 ilẹ̀ Yorùbá lónìí pẹ̀lú bàbá wa Mákànjúọlá àwọn information ń bẹ tí a máa fún yín. Then nínú program yẹn mo máa play voice note tí mo promise lẹ́ẹ̀kan pé mo máa play so màá lè play ẹ̀ nínú ní orí ètò yẹn nítorí àkókò wa. Ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin olólùfẹ́ mi ẹ jọ̀wọ́ ẹ bá wa share ètò yìí o ẹ bá wa pín fónílé ẹ bá wa pín fàlejò tó bá jẹ́ ọmọ Yorùbá àlejò tí ò bá dẹ̀ ń ṣe Fúlàní náà ni tó ṣe tán láti fọwọ́sowọ́pọ̀ fún wa láti jàjàǹgbara fún orílẹ̀-èdè Yorùbá. Ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin olólùfẹ́ mi a ò ní rí ètò yìí jù báyìí lọ nítorí pé ètò kan tún ṣe ń bọ̀ ní dédé agogo 6 lénìí. Ẹ ṣé mo dúpẹ́ o ká ní wonderful day ẹ ṣeun. Tackle anybody. Olúrẹ̀mí Tinubu mọ́mì ẹ̀yin lẹ lọ̀rọ̀ yìí o torí mo gbọ́ nǹkan tẹ́ ẹ sọ ẹ ní ká máa rántí Nàìjíríà nínú àdúrà fún gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Olúrẹ̀mí Tinubu Jagaban ẹ̀yin lẹ ní ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ní ẹni ká máa gbàdúrà fún Nàìjíríà ẹ̀sìmà mi ò lè gbàdúrà fún ẹ nígbà tí mi ò ṣe èrè. Ṣé àdúrà lẹ fi gbé ńgbà tẹ́ fẹ́ jẹ́ kí gbogbo nǹkan wọ́n ṣàdúrà lẹ fi gbé lọ sókè àdúrà kẹ lọ fi gbé lọ sókè fàdúrà gbé fàwẹ̀ gbé ohun tá a fàdúrà gbé sókè kí ló dé ta máa fi àwẹ̀ gbé wálẹ̀ torí kò yé mi o èmi kò yé mi ni mo ṣe béèrè o ṣé àdúrà la fi gbé ráìsì lóòkè la fi gbé gàrí lóòkè la fi gbé epo lóòkè la fi gbélé lóòkè la fi gbé gbogbo nǹkan tá à ń jẹ ṣé àdúrà la fi gbé lọ sókè ni kò yé mi tẹ wá sọ pé ká máa rántí náà mi ò lè gbàdúrà fún Nàìjíríà ńgbà tí mi ń ṣe olóṣì mi lè gbàdúrà fún Nàìjíríà ńgbà tí mi ń ṣe wèrè gbàdúrà fún Nàìjíríà àdúrà ni bàbá mi gbà títí kú fi pa àdúrà nìyá mi gbà títí kú fi pa èmi ọmọ náà mi ìdẹ̀ tí ìfẹ́ kú ìdí èyí mi ò lè ever gbàdúrà fún Nàìjíríà yìí láéláé. Nigeria get the government wey dey misbehave. We get the government wey no liking people. We get the government wọn mind the kaku. We get the government wọn yóò lórí ibú o. They enter Aso Rock, dem go chop money. Wọ́n fowó ra mọ́tò fọlọ́ṣọ́ olóṣó ṣọpẹ́ o. They enter Aso Rock, wọ́n lọ jẹ bẹ̀tà o. Àwọn gun private jet ṣùgbọ́n àwa dẹ̀ fẹsẹ̀ ṣá o. Suffer us, president suffer us o. Suffer us, governor suffer us o. Suffer us, senator suffer us o. Suffer us, minister suffer us o. They no go die better die. They no go die better die. They no go eat better food. They no go eat better food. Ìríkà ráìsì 1-2-1-3 ẹ̀dẹ̀ ń bẹ̀bẹ̀ ṣé ti pa ni. Ọlọ́mọ mẹ́jọ mélòó ló. Sóyè ilé yín ni. Bàbá ẹ bọ́lẹ̀ ń bẹ̀ o. Ẹjọ́ ọmọ kékeré ṣe eléyìí pọ̀. Ẹ tú wàhálẹ̀ Tinubu èmi ló kàn. Gbèsè yìí.
You travel by road, you are kidnapped. You go by train, you are kidnapped. Last week, the airports were attacked by bandits. You sit at home, you are kidnapped. You send your children to school, they are kidnapped. Mr. Speaker, a few weeks ago, somebody was kidnapped in a níbi ọdún Ifá àgbáyé olùtọ́jáde lọ́tẹ̀ yìí ọ̀dà fún Nàìjíríà o láyé bàbá Tinubu ìrosùn ọ̀sà ìrosùn lọ́tún ọ̀sà lósì àfi ká múra dáadáa o pé oníkálukú wa kó ní ètùtù ìpèsè gidi lóòrèkóòrè ká máa wá ojú rere àwọn àgbàlagbà torí ogun òpọ́njú rèé o ogun òpọ́njú rèé o olúmọ ò ní já ogun òpọ́njú ìrosùn lọ́tún ọ̀sà lósì olùtọ́jáde lágbára débi pé ìyẹn ó mú díẹ̀ ebi níjàmbá yẹn ebi kọ́lọ́mọ́ fèbí pa wá lọ́rọ̀ tó wà nílẹ̀ kálukú ká tọ́jú ètùtù fáwọn àgbàlagbà gidi àwọn àgbàlagbà ó mu ẹ̀jẹ̀ ká tọ́jú Olódùmarè kọ́mọ̀jẹ̀ wọ́n fẹ́ jẹ́ wá sí ètùtù Nàìjíríà o olùtọ́jáde lọ́dún yọ̀dá ní ibi odò Ifá àgbáyé olókè tasẹ̀ ìrosùn lọ́tún ọ̀sà lósì iná ni o àfi kíkálukú rúbọ àwọn àgbàlagbà ká rúbọ ìrúbọ ètùtù kọ́pọ̀ kó lè tùbà kó lè túṣẹ́ fún wa oore wà ń bẹ fún ẹni tó bá mójútó gbèsè àyà nípa ẹbọ rúrú ètùtù ṣíṣe ẹbọ rúrú ètùtù ṣíṣe. You travel by road. Whichever way, by all means necessary, you must have electricity, and you will not pay
for estimated bill anymore. A promise made will be a promise kept. If I can't keep the promise and I come back for second term, don't vote for me. That's the truth. Unless I give you adequate reasons why I couldn't deliver. Politicians promise anything, make you not believe in them. Politicians promise you, make you not believe in them. Politicians promise anything, make you not believe in them. Politicians promise you, make you not believe in them. Inside their mouth, truth to know day. Inside their eyes, corruption day. Inside their heart, wickedness day. Once they get into power, now when to time for gain, 9 days their brain, then we type one man with change. In the name of change, why? Change, change, change. They combine those with change. Politicians promise anything, make you not believe in them. Politicians promise you, make you not believe in them. If they say make you vote for them, make you look well. If they say make you vote for them, make you shine your eyes, oh. Them promise us water, we don't see. Up to today, we don't see. We not they get water. Yes, yes. They promise us light, we don't see. Up to today, we don't see. We not they see the light. At all. They promise us road, we don't see. Up to ẹ̀tọ́ tẹ bó kọjá. níbo tí wọ́n ti kọ́ sí báyìí ọmọ ṣé koríko ni ní báyìí. pẹ̀lú agbára tó ní ní ọlọ́gbọ́n gbogbo níbo dúró sí báyìí ṣé koríko ni ṣé ìgbẹ́. ju mi sílẹ̀ dàkú. ṣé ìgbẹ́. fílà. èmi ń fẹ́ ilẹ̀ láìkí wa ẹ̀yàn kò tó. mo ti jẹ́ ní ìgbẹ́ níbo dúró sí báyìí. ẹ fílẹ̀. bá tiẹ̀ lọ. gbogbo jáde ìwọ náà ó lè dá kọ́kọ́ ṣe fún wa. ọ̀gá ìjẹun kò dá ìjẹun. èmi mọ̀ pé èyí yóò dá ní ìwọ tá a bá rẹ̀ ní dànkẹ́ mọ̀ wọ́n máa gbára rẹ̀ wọ́n máa gbára tí wọ́n ní bó ṣe máa ń lo agbára tó lè ní ọ̀dá nǹkan mọ̀ ní mọ́mọ́ ó kì í sọ̀dọ̀ mi ló lò sí kì í sọ̀dọ̀ mi lọ́wọ́ yẹ kọ́ lágbára yẹn. ìwọ náà láti lónìí kò fi ṣàlàyé fún ọmọ rẹ gbogbo ẹni tó di kò fi là. ẹni ọba da ọkọ̀ mi tó wá bá ọkọ̀ mi. lọ́jọ́ kan ní ìyá bí ẹ. lọ́jọ́ kan ní ìwọ náà wá bá ọkọ̀ mi jẹ́ wá tí kò ní fún ọ. ìwọ náà wá bá ọkọ̀ mi jẹ́. ṣé ẹ̀tọ́ tẹ a tó bá pa mí inú ẹ̀ lónìí. ṣé dábàrà ò lè dá mi tán. o lè dá gbogbo wa. irọ́ ni. irọ́. jẹ́ ká dé sí jẹ́ ká dé o. dáwọ̀ ṣé ní wọ́n lágbára ni mo wà láì ṣé ọbẹ̀ fà gbọ́ wọn tí ẹnìkan bá ń ṣe ẹnìkan láyé tàbí ṣe ẹnìkan báyìí lọ́mọ. wo bí tẹ́yìn tí bá ti ṣẹlẹ̀ ń bí ìwọ ni wàá mú tẹ́yìn kankan bá ti ṣẹlẹ̀ ìwọ ni wàá mú kò sí nǹkan tó fẹ́ ṣe tó gbọ́. ok tó bá padà sínú oko yẹn. dá ẹrẹ padà síbẹ̀ tó bá dá ẹ lójú dá ẹrẹ padà síbẹ̀. ṣe mo fẹ́ jẹ́ wàhálà lẹ́ ni. ṣe bí ìtòrí wàhálà yìí ló fi wá dá ẹran sóko àbí. tọ́ba lọ sọ́kọ́ má bí ọmọ àbí.
mo ní bọ́ọ̀dà sọ ká má bí ọmọ. sọ́ọ́rí gbogbo àkàtọ̀ ti ń pa sọ́ọ́rí gbogbo àkàtọ̀ ń pa kwame gbogbo àkàtọ̀ ń pa jẹ́ pé tó bá ti rẹ sóko èèyàn pa ni. mo ní jẹ́ aláwọn tó ń pa tó bá jẹ́ sáwọ́ kọ àwọn ètò. ṣé bó o ṣe máa pa ẹ. tó bá jẹ́ pé kó tó bá dúró mu wá ní wà láìtàláì mọ́ láì wọ́n yẹn sí àkúrà torí wọ́n ti rí níìsì kò sí èmi kò sí àǹfààní dọ́dọ̀ mi àti ọba èmi ò lè rí àǹfààní. ṣé torí àlòfin boko Yorùbá jẹ́ torí àlòfin boko Yorùbá jẹ́ bó ṣe torí àlòfin boko Yorùbá jẹ́. kò tí tó ọ̀sẹ̀ méjì báyìí màálù mẹ́rin mo pa àti yòókù sáré màálù mélòó lójú ògùn báyìí rí. èyí tó bá màálù kọ́dà màálù kọ́yọ̀ èyí àti ọlọ́pàá ìjà tó bá ìjà kò ṣẹlẹ̀ lọ́dún yìí kó pè mí ọmọ àlè àwa ń bẹ̀ tá a máa múra lọ ṣebí Fúlàní tó bá ti já oko díẹ̀ ó mú Fúlàní yóò ṣe wọ èyí tó bá ti pa màálù àti ń pé ọlọ́pàá kò sí ọ̀rọ̀ kẹ́ń tí ọlọ́pàá ayọ̀ máa sọ ní ṣe owó màálù tó bá ti pa ẹrẹ tó èyí àti ọlọ́pàá àwa ń bẹ̀ tá a máa ṣe ní ti lọ́wọ́lọ́wọ́ àti èyí Yorùbá Fúlàní tó bá gbogbo èyí ní emura o Fúlàní ọwọ́ à ń bẹ̀ tó ti múra lọ wàláì ìjà ọtí tó bá lè pé màálù tó bá màálù ọmọ akú wàláì gẹ́gẹ́ ilé ìkọlẹ̀ tó ọ̀dọ́wọ̀n bá ń gọ́ pátápátá èyí ní emura kọ́ra ìbọ̀lá la èyí ní emura. ṣé bẹ́ẹ̀ ti ní tiyín àbí ebe ẹ ti múra sílẹ̀. wàláì emura tó bá ti pa màálù èyí àti ọlọ́pàá gbogbo yìí ó ti pa màálù ìwọ náà ọ máa ń pa màálù ìwọ náà ọ máa ń pa màálù mo ń gbọ́dọ̀ pé ìwọ náà ọ máa ń pa màálù. ó ń gbọ́ ni àbí wọ́n àbí wọ́n pa màálù ẹ̀ ó ń gbọ́ pé ń pa màálù ni àbọ̀ gbọ́ pé àbí wọ́n pa màálù ẹ̀. emura o. Ama awadi wakala ba. Wallahi. Awadi wakala. Mi wallahi toto jata wallahi mi wallahi kakila ne ga ogajo mo ko yi mo dari ko ka awadi wakala. Wallahi ko ka ko wo nyama ko. Arab ko ka ko wo nyama. Ko ka ko wo optawa Allah. Why Omni fanya dura Omni fanya dura tane ya paki jinne. Wallahi fanya no dura. Dare ki o. Wallahi dikari fanya. Bida noy. Dadi ga Allah so oda gefe. Yawwa. Komi lokaci wodi wane meɗe ɗon to jiiɗa har kaji ɗin cuku duniyaaru ndu inna a waɗa ista testi wallahi Allah ɗum renantoma wayo ɗum gesa kaɗo ka andi komi yaalayi ka becce may ka dole are ayde ne hande gala alanti